ó ga o, ẹ wo ohun tí Makinde ṣe fún Saidi Oṣupa. bí èèyàn bá gẹṣin nínú ọ̀kan nínú àwọn òǹkọrin fújì nílẹ̀ yìí tí gbogbo èèyàn mọ̀ sí ọba orin Saidi Oṣupa táwọn tiẹ̀ tún máa ń pè ní Saidon P tàbí Big Daddy, tọ̀hún kò ní kọsẹ̀ rárá. èyí kò ṣẹ̀yìn bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ṣe wò ṣùnṣùn tó sì fi ọkọ̀ ńlá bọ̀gìnì tuntun kan ta òṣèré náà lọ́rẹ tó ní kó máa fi ṣẹ̀ṣẹ̀ rìn kiri. lórí ìkànnì Instagram rẹ̀ ni Saidi gbé fọ́tò mọ́tò aláwọ̀ búlù rẹ̀súrẹ́sú ọ̀hún sí tó sì fi orin bọnu bó ṣe ń ṣàfihàn kọ́kọ́rọ́ ọkọ̀ tuntun ọ̀hún pé Mákindé ṣe bẹbẹ láìròkà sọ fáwọn ayé ká ṣèlérí ká mú un ṣẹ kó dẹ̀ wá gẹ́gẹ́ bá a ṣe sọ òun ló jẹ́ ká máa yin gómìnà ọmọ Mákindé. bákan náà ni Saidi fi ìdùnnú rẹ̀ hàn sí oore ńlá yìí pé lọ́jọ́ tí oníre bá ń pínre àfi kí òun náà rí tòun gbà tó sì ń wa mọ́tò náà síwájú tó ń wà á sẹ́yìn pé gbogbo ire òwúrọ̀ tóun ti fi etí òun gbọ́ kó tó dọ̀sán òun gbọ́dọ̀ fojú òun rí i. bẹ́ẹ̀ ni Saidi Oṣupa ṣíná mọ́tò náà sílẹ̀ tó sì ń wò ó pẹ̀lú àwọn aṣojú ìjọba tó wáá fi kọ́kọ́rọ́ mọ́tò náà lé lọ́wọ́. kì í ṣe ohun tó farasin rárá pé òṣèré tí gbogbo èèyàn fẹ́ràn náà jẹ́ ọ̀kan nínú àwọn alátìlẹyìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. bẹ́ẹ̀ ló ṣàfihàn eléyìí pẹ̀lú bó ṣe wà níbi ọ̀pọ̀lọpọ̀ ìpolongo rẹ̀ lásìkò tí gómìnà yìí ń ṣèpolongo láti wọlé sípò gómìnà lẹ́ẹ̀kejì. ọ̀pọ̀ àwọn alátìlẹyìn ọba orin, àwọn òṣèré àtàwọn afẹ́nifẹ́re ni wọ́n ti ń bá ọkùnrin onífújì yìí yọ̀ fún ẹṣin tuntun náà. lára àwọn òṣèré tó ti kí Saidi kú oríire ọkọ̀ tuntun yìí ni Lálá Ọládàpọ̀, Tóyọ̀sí Adésànyà, Òkúnnù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ni ọ̀kan nínú àwọn alátìlẹyìn rẹ̀ kọ sábẹ́ fídíò náà pé Mákindé ti bó káàdì fún mátàgbàmọ́lẹ̀. àdúrà ní ọ̀pọ̀ wọn ń ṣe pé mọ́tò náà kò ní dipò sí fún un. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.